láwọn tó ń béèrè pé olóyè Sunday Igboho ibùlẹ̀ ti lágbára ibùlẹ̀ ti rówó owó ìtì pọ̀ jù ságbára ń pọ̀ yìí gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ ibo lágbára yìí ti wá tó pọ̀ tó tó báyìí. ṣé tòótọ́ lolóyè Sunday Igboho ṣẹgbẹ́ àwòwò kan náà ṣe ṣé tòótọ́ lolóyè Sunday Igboho ti wẹ̀ nínú àgbo owó náà ti wẹ̀ olóyè Sunday Igboho ti wá jáde ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ẹ̀yìn tèmi ó máa ní agbára gbogbo ibi tó lóyè Sunday Igboho ti rówó ń ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ilé ìtàdẹ̀jọ́ lọ farabalẹ̀ gbọ́ lẹ́nu wọn gbogbo ibi tó lóyè Sunday Igboho ti lágbára ń gbẹ gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo ẹ̀ ẹ̀ ń wádìí ọ̀fìn tó ó ń lélẹ̀ ohun tó bá wá wù ìkẹ́ wá sí lórí ẹ̀ ẹ̀yìn tèmi ó máa ní agbára ìgangan ni tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sáré summarize ẹ̀ fi kó lè bá yín dáadáa ṣùgbọ́n ẹ̀yẹ má gbàgbé kẹ́ máa bá mi share fídíò yẹn ẹ bá mi share rẹ̀ jẹ́ kó wọ lọ wáyé lè lórí controversies yẹn ti ń tẹ̀lẹ̀ lórí social media láìpẹ́ yìí most especially nígbà táwọn ọmọ Ìbà Gani Adams bẹ̀rẹ̀ sí ní jáde follow Sunday Igboho left and right lórí pé wọ́n ń jìjàgbara fáwọn ọmọ Yorùbá wọ́n ń bọ́ sórí social media wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sólóyè Sunday Igboho wọ́n ń bá wọn sọ̀rọ̀ ogun tó lágbára ni o eléyìí tó wá mú kí bàbá Kọ́lá Olóòtú jáde sórí ètò wọn jọkìnní àná tán sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbé ẹni gbàgbọ́ tí wọ́n ṣàlàyé kankan fún wa pé olóyè Sunday Igboho tó ń jìjàgbara fáwọn ọmọ Yorùbá kò lẹ́bí bí kò lára bí àwọn ọmọ rẹ̀ ò sí Nàìjíríà láti mọ́kànlá tíjọba Muhammadu Buhari gbẹ́sẹ̀ lé eléyìí tó já káǹtì olóyè Sunday Igboho táwọn bá ní owó tó wà nínú àkáǹtì ẹyọ kan bẹ́ẹ̀ fún àwọn ga sókè ní kódà àwọn ò ní gbé Nàìjíríà mọ́ débi páwọn sọ páwọn fẹ́ lọ fèsì ogun kankan ṣùgbọ́n olóyè Sunday Igboho gbé gbogbo yẹn tì ó dẹ̀ sọ pé òun fẹ́ jìjàgbara fáwọn ọmọ Yorùbá kí ló wá ṣẹlẹ̀ tẹ́ wá ń bá a sọ̀tà tó wá jẹ́ káwọn kan mọ̀ gbà bí ẹni gbàgbọ́ ti lórí social media pé ìbò ló ti rówó ìbò ló ti lágbára gan tẹ́ ẹ bá gbàgbé bàbá Kọ́lá Olóòtú dẹ̀ sọ débi pé ní tẹ́ sọ pé Sunday ò lágbára ẹ lọ dán wò Ọlọ́run jẹ́ kí nǹkan kan gbà yín méjèèjì pọ̀ ẹ wàá fìlẹ̀ ara máa sọ fún yín ara máa rò fún yín bóyá ó lágbára àbí ò lágbára ilé tó mú káwọn èèyàn máa béèrè question yẹn continuously pé ibo gangan ló ti lágbára ẹ̀yin tèmi olóyè Sunday Igboho ti wá jáde this time ara kò ju pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀. àǹfààní ẹ̀yin tẹ́ bá ń wádìí ni ó ń lélẹ̀ o tó bá wá fún ìkẹ́ wá sí lórí ẹ̀ ibi mo ti lágbára rè ẹ tó dẹ̀ gbélé mi lọ́wọ́ rè ibi mo ti rówó lélẹ̀ ẹ má wọrí àjọ lọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọrọ kan ẹ yẹn sáà má gbàgbé kẹ́ ẹ má bá mi share fídíò yẹn dáadáa ẹ má bá mi share fídíò yẹn dáadáa ẹni dẹni àgbégbìn ọmọ ológo yìí ò ní dẹni àwátì ọwọ́ tẹ fi ń share rẹ̀ ní fi gbọ́mọ sí. ẹ má dẹ̀ gbàgbé kẹ́ ẹ subscribe to YouTube channel wa Kingola Media TV dẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. kí n má wàá gbà yín lákòókò ẹ já kọjá lọ sórí ọ̀rọ̀ yẹn gangan ní sọ̀sọ̀. gbogbo yín náà lẹ rántí báwọn ọmọ Ìbà Gani Adams bẹ̀rẹ̀ sí ní jáde fún olóyè Sunday Igboho left and right lórí social media kí olóyè Sunday Igboho fi sí wọn. kò ń ṣe olóyè Sunday Igboho fìgbà kankan jáde láti àtáàkì wọn rí. bẹ́ẹ̀ni kò ń ṣe olóyè Sunday Igboho jáde láti downgrade wọn níbi kankan ṣùgbọ́n àwọn jáde sórí social media wọn bẹ̀rẹ̀ sí ní olóyè Sunday Igboho sọ̀tà tẹ́ ẹ gbàgbé máa rántí pé láti gbà tọ́rọ̀ ṣe bandit kò ṣe bandit hàn fún alápúpà wọn fún alápúpà tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà táyẹ̀ ti lágbára gan. wọ́n sì especially nígbà tán kidnap olóyún ní Igboho ẹ ti rántí. olóyè Sunday Igboho gba bẹ̀ẹ́ lọ tó fún wọn ní 2 hours ultimatum ẹ̀yin tèmi ó wá ní agbára. eléyìí tó wá mú kọ́mọ fapá jánu kọ́mọ fẹsẹ̀ jọlẹ̀ pé ṣe lè mọ fáwọn kan ní 2 hours. tó láàrin ọ̀nà kankan fún ilẹ̀ Yorùbá ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kíní kan irú agbára wo ló ní kò lágbára kankan. bóyá rò pé olóyè Sunday Igboho dá wọn lóhùn olóyè Sunday Igboho dá wọn lóhùn kàkà bẹ́ẹ̀ ó tún gba Old Ọ̀yọ́ National Park lọ ẹ ti rántí àwọn ọmọ tájí kó ní àwùrẹ̀ sí ilé. táǹkó wọn wọnú gbó Old Ọ̀yọ́ National Park lọ ẹ rántí olóyè Sunday Igboho lọ fi drone tó fi ń pa gbogbo àwọn ọmọ yẹn. tó wá mú kọ́ta yóò lè dán sí i. àlọ́ olóyè Sunday Igboho tún wó bẹ́ẹ̀ àṣeyọrí àkọ́kọ́ olóyè Sunday Igboho ṣe. kí rántí àwọn tó fún ní 2 hours ultimatum ẹ padà lọ gba àwọn pípù yẹn kalẹ̀. àṣeyọrí ẹlẹ́ẹ̀kejì olóyè Sunday Igboho ṣe àwọn ọmọ tájí kó ní àwùrẹ̀ sí ilé. in one way or the other olóyè Sunday Igboho ní impact wọ́n ṣe rí àwọn pípù yẹn gbà wá ilé. rántí ẹlẹ́ẹ̀kẹta tán lọ jí kó ní òkè ò tán pé olóyè Sunday Igboho àwọn méjì ṣe ti rántí eléyìí tán olóyè Sunday Igboho tẹ̀lé wọn lọ wọ́n gba àwọn pípù yẹn wálé wọ́n dẹ̀ tún mú àwọn tó lọ jí wọn kó. ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ káwọn fọwọ́sowọ́pọ̀ sí làwọn ń bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ní bo olóyè Sunday Igboho especially nígbà tí fídíò yìí surface lórí internet olóyè Sunday Igboho sọ pé èmi máa ní lè máa lọ báyìí kí n máa command ìbọn gbogbo yẹn ti rántí fídíò yẹn kódà ìwọ tó bá sọ pé o fẹ́ mọ̀ wá a lè fara hàn a lè yọjú sí ọ. eléyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri pé ẹnu pọ̀ fẹnu wú géètì fẹnu wú pílà orúkọ lóríṣiríṣi náà bẹ̀rẹ̀ sí ní pé olóyè Sunday Igboho máa ń kẹ́ wá jáde ó ní olóyè Sunday Igboho lẹ́fẹ̀ẹ́ sí rí gbogbo ọ̀rọ̀ tó ń sòótọ́ ni fáfáà ní èdè bá wá mísì fídíò yẹn. ìjà jọ sáré lọ wò ká tó lọ gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho olóyè Sunday Igboho tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ pé ibo gan ló ti lágbára ibo gan ló ti rówó ẹ wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ibi tèmi ti lágbára nílé ibi tó ti wá rí. ẹ wá wù ẹ lè lọ para yín ṣùgbọ́n ká tó lọ gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho kí ni máa yẹn bá wa sọ nígbà tí fídíò yẹn ń trend lórí social media pé sólóògùn tòótọ́ ẹgbẹ́ sólóyè Sunday Igboho lóògùn àbí olóògùn ẹja gbọ́ pé. ṣe rí gbogbo ọba tí a bá di tìkó lọ́wọ́ tí a bá fọ Sunday Igboho láàyè kan lọ yọ lọ táìmù tí Sunday Igboho bá wọnú kó yẹ kó síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. bàbá mo sì yín lẹ̀ mọ̀ sọ̀rọ̀ lọ. táìmù tí Sunday Igboho bá wọnú kó bí dákọ̀ máa lọ kó síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. ibi náà ló ti gbà lọ. mo jẹ́ kí ló ti gbà lọ. ẹ gbà kí wọ́n tó dojú ìjà padà wọn ká máa para wọn. agbára ń bẹ lọ́wọ́ rẹ lọ́mọ máa fún ni alálẹ̀ dídì fún ni. kò ṣe dánìkan kò lè wọ bó kò sì kú tí wọ́n pa ikú ìpàtà lójú rẹ. bó ṣe wà yẹn a ní olóògùn ẹnu tí ń sìn náà ó do ògùn lọ. báwọn náà gbìyànjú rẹ̀ ká bóde wò. tàbí ká lọ wóró dùn ká lọ dáwọ́ alálẹ̀ dọ́ síláàrí àbí kankan máa tó dún àwọn orí. ṣé wọ́n gbọ́ ni Ìgbòho náà fi ṣe ọ̀sẹ̀ ńlẹ̀ dàmú tó bá ti ń wọnú ọba yìí bá tẹ̀lé bá disco tó rẹ̀ pé tó bá fi dìbò yọ̀ ọ̀sán lọ kò sí ní tó lè ṣẹlẹ̀. kò ní tún. bẹ́ẹ̀ ni tó bá sì dùn yọ gbàjọ títí tó bá wọn ni wọ́n para wọn bẹ́ẹ̀. bàbá tí mo mọ̀ bí ẹ mọ wọ́n ni kò ní dún. bó bá ti kó ọmọ lọ gbogbo ọmọ tákàrà bá kó èkó ní padà kò sí ẹgbẹ́ tí ó sì kàn ọmọ yẹn gbogbo ẹni mo sọ fún yín. bàbá lórí ọ̀rọ̀
irú ẹkùn inú mi ti dùn báyìí ní ó ti gbọ́ irú ẹkùn nẹ́tíwọ́ọ̀kì tó lóye Sunday Igboho dálẹ̀ kó lẹ̀ ṣe rí sí. ibi tí bá ti ń lọ lánàá àjọsọ ìwé ẹkùn ní àjọ wà láì ìwé ẹkùn ní àtẹ̀yẹ mímọ dẹ́dẹ́ ẹ̀ rí pé Nàìjíríà ọ̀dà tọ́ba lọ fẹ́ wọnú gbọ́ngàn láàárọ̀ látọ́ bá pè má débẹ̀. ẹ̀sùn ẹ̀yin náà sì ti lè ta jìtá. mi ò èmi ò mú pàṣẹ lọ́wọ́ ni pàṣẹ ni èmi yẹn bá èmi ọmọ bá yẹn. ṣùgbọ́n ẹ lè mú pàṣẹ lọ́wọ́. ìtọ́ra ìgbẹ́lẹ̀ ní agbára ó gba ẹnu tán ẹ̀yin tèmi mọ́tò jáde tó sọ̀rọ̀ yìí ló wá fọ́ ogun ẹ̀ lójú pọ̀ ẹ̀yin tèmi ó wá ní agbára àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbèsè wọ́n wá bẹ̀rẹ̀ sí ní trend. má wọrí àná farabalẹ̀ wò yókù fídíò yẹn lẹ́yìn bá ta bá gbọ́dọ̀ lẹ́nu olóyè Sunday Igboho tán ilé ìtura mú kó olóyè Sunday Igboho náà wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ á lọ dìgẹ̀ jáde ní kí olóyè Sunday Igboho bá wa sọ. nípa àwọn tó ń wádìí ọ̀fìtótó agbára wọn tó ń wádìí ọ̀fìtótó owó wọn tán ní owó ìkan ti pọ̀ jù olóyè Sunday Igboho ti rówó agbára yìí pọ̀ jù olóyè agbára kí olóyè Sunday Igboho wá bá wa sọ ẹ jẹ́ àgbọ̀ báyìí náà ló ń padà bọ̀. kí Ọlọ́run tó ní mí lẹ́yìn náà mo wá kí bàbá mi mo máa ń sọ̀rọ̀ fún àti bá wà ń bò mí pé téèyàn bá jẹ́ ọmọ Èkó tó bá fẹ́ gbé Èkó ó gbọ́dọ̀ ní bàbá Èkó tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tó bá fẹ́ mọ gbé ní Ìbàdàn ó gbọ́dọ̀ ní bàbá Ìbàdàn torí pé kí bàbá rẹ tó wọ mọ́tò látọ̀yọ́ wá bàdàn tí yàrá ń jẹ́ wọ́n ti nà ọ́ pa èmi wá ń gbé mọ́jọ́mọ́ Ọ̀yọ́ state mo ń gbé ń Ìbàdàn mo rọ́pọ̀lọpọ̀ bàbá ń bẹ̀ mo wá mú bàbá mi Àjàní ní bàbá Ìbàdàn torí mo mọ̀ pé bí yàrá jẹ mí ń Ìbàdàn kí bàbá mi tó gbéra láti gbó pẹ̀lú gbogbo agbára tọ́lọ́run fún yóò ti mú mi lómi mo wá mú bàbá tọ́lọ́run gbà fún tọ́fẹ́ tọ́lọ́run mo fi ṣe bàbá ẹlòmíì wọ̀rọ̀ àǹfààní ẹ̀ láti fi ṣe bàbá mo wà ní kékeré gbà tí bàbá mi sọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ńlá ni bàbá mi fẹ́ràn bàbá kó bàbá mi bàbá aláwo ni tó dẹ̀ gbóná ó tó gbà fún yàmọ̀ pẹ́ àfa kan wá ṣe wá sí níwájú ilé wa lọ́mọ bú wa ẹ̀yin ajẹ́bọ ẹ̀yin kèfèrí ẹ̀jọ̀ níwájú Ọlọ́run ni ẹ̀ ṣe kíní kan bàbá mi jọ́ kan wá tó kóde ó ní Sunday mọ̀ ní bàbá àfa tó mú pọ̀pọ̀ lọ́wọ́ tó wí láwa nìyẹn kí ló dé tí mo bú wa sóun lọ dáná ni Ọlọ́run sáré pé àmọ̀ sẹ́mọ̀ kó tó dá wa síbi tó dá wa sí kí n tiẹ̀ pẹ̀lú tiẹ̀ lọ́nà mẹ́ká nà ànàfà nígbà táwa nàfà àgbàláwà ní agbọ̀pá mọ́ ní bàbá mi kí ló dé ó lè sàfà mọ́ ní ó ní ìjẹta òun kọjá ń gbalẹ̀ ṣé mo gbé tutù ó ní Ọlọ́run tó ń bá parọ́ mọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí kó fi bí òun kó tó fi bá wọn mọ́ Ọlọ́run ló gbé tutù ọwọ́ adé ẹ̀yìn ajẹ́bọ́ ẹ̀yà ọwọ́ ń ti wá síwájú lé wa kó o ti lọ bò mí bàbá mi wá wájú wọn fẹ́ lọ́ọ̀jì mọ́sálásí abẹ́rẹ́ tó bí ọgbọ̀n ọdún sẹ́yìn nígbòho àwọn afá pọ̀ ńbẹ báwọn náà gbóná wọn wá kọ́ mọ́sálásí jímọ̀ wọn wá ní wọn fẹ́ lọ́ọ̀jì mọ́sálásí wọn wá ní wọn pe bàbá Muyideen Àjàní Bello kọ́ wá bá wa sí mọ́sálásí níjọ́ tí ọjọ́ ẹ pé àwọn afá pọ̀ gbogbo wa náà wà ńbẹ ìgbà yẹn mi ò tí ì lẹ́nu mẹ́ni kankan ńláyà yẹn lé wọ sọ̀sọ̀ jù tọ́ra àwọn tó lè jù mí lọ ńbẹ ìgbàgbọ́ mi náà dún níwọ̀nba ẹgbẹ́ tí Ọlọ́run fún mi lágbára mò ń wòran àwọn àfa àdúrà wa ń introduce àwọn tó jókòó pé bàbá ìmáàmù wa rèé àwọn bàbá àfa wa àwọn bàbá wa ọwọ́ kan brọ́dà mi kan wọ́n ń pè ní Jàkó eléégún làwọn ń mọ̀ tọ́ra bùrọ̀ mi lòun eléégún tá à ń sọ yìí ń gbòó tí eégún ẹ̀ bá ń bọ̀ wọn ò tí ì bí bàbá ńlá bàbá ẹni kan àti ọ̀sọ̀rọ̀ mo fọlọ́ tó lẹ̀ mímí lọ́dún mo fi búra fún yín tí máa ń gbé eégún ẹ̀ bọ̀ gbogbo rọ̀ dàrí mo fọlọ́ ń búra eégún tó bá pàdé ẹ̀ yóò dùn ní lẹ́sẹ̀kẹsẹ̀ bí tó lágbára dé àwọn àfa wa máa ń bẹ̀rù ẹ̀ wọ́n wá pè sí mọ́sálásí yẹn bàbá bá dé kò sáàfà tó tó bẹ́ẹ̀ tí ó gbé náà wojú Jàkó láìsáwò nígbòho omi sì gidi ni bàbá wa dé wọ́n wá gbé máìkì fún bàbá mi bàbá wa ní gbàdé délẹ̀ kẹyìn àfa wa gbò ẹ̀ ń fi àwọn èèyàn yín hàn mí ṣùgbọ́n ètò sèmi ń kàyéfì ni pé ẹ wá dá àpò ẹnìkan ní Jàkó òun lolórí eléégún wèrè níyì ni olórí ìbú lè yà ni ẹgbẹ́ yẹn ń Jàkó eléégún ẹ wá gbé wá mọ́sálásí ẹni kò mọ àbá yín ṣètò ń bẹ̀ ẹ wá tún léegun náà ni ẹni tí ń jóná látàrí tó tún jóná tó bá níwájú Ọlọ́run Jàkó bá àyàmí já lọ́rẹ́ dùgbò àwọn afá kan ti ń dìde pé ní bàbá ń sọ yìí Jàkó wá bínú dìde gbogbo ojú agbó dàrú wọn ní bàbá mọ́sálásí náà ní kí bàbá yìí wá sí tọ́fẹ́ dá wà lálẹ́ àwọn afá yóò ní sunlé bí Jàkó ṣe dìde ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń sálọ alùpùpù torí bó ṣe bínú lọ lọ́pàá padà dé ọba kẹjẹ lọ́rẹ́gbọ̀n tiwa ní bàbá mọ́ bó ṣe bínú lọ èmi kọ́ kadà tẹ́lẹ̀ torí wọn láì kìrìn wíwò gan wọn á ń sọ fún Ọlọ́run pé bàbá tó sọ̀rọ̀ sí Jàkó lẹ́nu wọn wá yálé wọn ní bàbá mi oníkìlódé lọ́bi tẹ́lẹ̀ wọlé mọ́ni mọ́ ní bàbá tí wọ́n pè yẹn ọ sọ̀rọ̀ sí Jàkó ń bẹ̀ mo ní Jàkó wa ló wálé bàbá ní Sunday bàbá mi tó pè mí ó ní ebí mi kò bí ọmọ ní ọgbà mi gbọ́ ọmọ ní ọlọ́ àfa àtọ́ wá yẹn ẹni Ọlọ́run ní ó ní agbára Jàkó lè kàlàyé ó ní Jàkó ọgọ́rùn-ún
ṣùgbọ́n ètò sèmi ń kàyéfì ni pé ẹ wá dáàpọ̀ ẹnìkan ní ìjàpó òun lolórí eléégún wèrè níyìn ni olórí ìbú lè yà ní ẹgbẹ́ yẹn ń jàpó eléégún ẹ wá gbé wá mọ́sálásí ẹni kò mọ àwọn bá yín ṣètò ńbẹ ẹ wá gbé eléégún náà ni ẹni tí jóná látàrí tó tún jóná tó bá déwájú Ọlọ́run Yakuba àyàmíjà ọ̀rẹ́dùgbà àwọn afá kan ti ń dìde pé kí bàbá ń sọ yìí Yakuba bínú dìde ojú agbó dàrú wọn ní bàbá mọ́sálásí náà ní kí bàbá yìí wá sí tọ́fẹ́ dá wàhálà lẹ̀ àwọn afá yóò ní sunlé bí Yakuba ṣe dídé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń sálọ alùpùpù torí bó ṣe bínú lọ lọ́ba padà dé lọ́ba nkẹjẹ ọ̀rẹ́gbọ̀n tiwa ní wàá mọ̀ bó ṣe bínú lọ ẹbí bọ́ kadà tẹ̀lé torí wọn láì kí ayé wò ní wọn á ń sọ fún Ọlọ́run pé bàbá tó sọ̀rọ̀ sí Yakuba lé ní wọn wá yálé wọn ní bàbá mi oníkìlódé ọlọ́bí tẹ́lẹ̀ òwúrẹ́ mọ́ni mọ́ ní bàbá tí wọ́n pè yẹn ọ sọ̀rọ̀ sí Yakuba bẹ́ẹ̀ oníjàpọ̀ wa ló wálé bàbá ní Sunday bàbá mi tó pè mí ó ní ebé mi kò bí ọmọ ní ọgbà mi gbọ́ wọn ní ọlọ́àfà àtọ́ wá yẹn ẹni Ọlọ́run ní ó ní agbára Yakuba ò lè kàlà yìí oníjàpọ̀ ọgọ́rùn-ún ó ní ò lè ṣe kẹtọ mo wá ní bàbá mi mo ní àfáà yóò ti sálọmọ tó rà àfáà gbogbo àfáà mọ̀sùn ti sáko bẹ́ẹ̀ ni wèrè ní ọ̀ní Sunday mo fẹ́ kó lè dá ọ lójú pé àfáà yóò ní sá padà lọ mi ọba àfáà yẹn bẹ̀ bàbá mi ní lọ bẹ̀ Sunday kó fún mi lábọ̀ bẹ́ẹ̀ tẹ́ ní lọ ní débẹ̀ mo tún gbé ọ̀kadà tẹ̀lé Yakuba láti mọ́nítọ̀ ẹ̀ Yakuba gbéra wọ́n ń pè mí kẹ́ni agbénifọ́ya níbi ìlú àwọn ọmọ ògbó tó wà mí ti máa mọ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ti pàdé Yakuba pẹ̀lú gbàdí ẹ̀gbọ́n mi dá lẹ́sẹ̀ ọba bàbá ń wá sí bàbá ṣe wá sí di aago 5 dájí tí gbogbo ẹ̀ sáyẹ́lì tí ẹnìkan kò lè mí rárá bàbá parí wá sí wú anybody kò sẹ́ni tí ó sọ̀rọ̀ Yakuba gbàbẹ̀ lọ sí hospital èmi padà wò rẹ bàbá wọ́n wá lọ fún bàbá mi lábọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá mi ó ní oníjọ́ tí mo bí ọ ìyá rẹ ó lóyún rẹ torí mò ń bóbìnrin ọ wá ń bọ̀ ọ wá bí ọ sí Palm State Church ń bẹ̀ yẹn àwọn ará church ni wọ́n pè bí ìyá rẹ mo fi sọ ní Sunday ó ní sọ náà fáà tó ń sọ yẹn gbogbo ọgbọ mo ń bẹ láì bí síláyé ìyẹnjú kọ mọ ọ wá ní kó ṣàdúrà fún ọ wá fẹ́ mọ bàbá tí wọ́n ní bàbá ṣe wá sí ká ní ìfà gbọ́dọ̀ ti gbà fún mi ní ìdíyẹ báyìí tí mo lè dé bí báyìí mi lè súnmọ́ bàbá mo wá ń wọ́n náà mo fẹ́ mọ bàbá bàtó de kan bí 1997 àwọn ará mọ̀lẹ́kẹ́ kọ̀ mí èmi ni mo lè jòkó mọ̀lẹ́kẹ́ àti kàkí sẹ́kì kì í ṣe pé yẹn ń lérí kì í ṣe pé ń fọ́nu tọ́lá àwọn bàbá mọ̀lẹ́kẹ́ náà ni mo rí ọmọ bọ̀bọ̀ ìyá ọjọ́ àwọn tó máa ń kó nǹkan tẹ̀lé wa lójú òkun ni mo wá wà ń bẹ̀ Ọlọ́run gbà fún mi mo ti ń lò kọ láti 1997 Sunday Igboho pàtó de kan bí 2007 mo jàjà kẹ́lá kúrẹ́ pẹ̀lú bàbá president Ọbásanjọ́ sẹ́mo kókó tí ń halẹ̀ ìjà yẹn wá lé mi padà sóṣogbo náà wọ́n tẹ́ ẹ̀dì bẹ́ẹ̀ wọ́n ti láyà ọ àtàkì president orílẹ̀-èdè wọ́n ní gbogbo ọlọ́pàá ọmọ wa mi káàkiri mo wá sá lọ sóṣogbo bí tí mo ti ń sápamọ́ yìí mo dèrò ọ̀dọ́ yìí lọ́la mo tún ti ń lágbára sí i bàbá wa fẹ́ sí wọ́n wá síbi àwọn alásàlátù lóṣogbo ìyàwó mi abẹ àwọn àṣàlùdín Christian ní sáàbù àwọn ọmọ títẹ̀ mi Kàbírù wà bí ọwọ́ ọmọ àwọn mọ́tò wọ́n ní bàbá àfa àtẹlẹ fẹ́ mọ̀ yẹn mo ní bàbá mo ìdílé yẹn ọ̀ ń bọ̀ bí àṣàlùdín ní òru yìí wọ́n ní títóbi Ọlọ́run ń mọ bàbá yẹn lé nìyí mi ń wà ẹ́ Ọlọ́run ti fẹ́ mi lágbára lóṣogbo kọ̀ṣẹ́ rú fún ẹ ti bẹ́bẹ̀ tí ó mọ̀ bọ̀ tí ò ní mọ̀ pé ikú ń bọ̀ mo ní bó tilẹ̀ kérò ọ̀pọ̀ ń bẹ̀ tó fi ṣe mùsùlùmí ṣùgbọ́n débẹ̀ mo fẹ́ mọ bàbá yẹn kéde ẹ̀fọ́ kan lásọ báyìí ẹ̀yọ́ ọmọ tí mò ń kó lọ gbogbo àwọn tí máa ń bẹ́ẹ̀ àfẹ́mọ́ tí wọ́n ti fi níwájú bàbá yẹn ní o wọn làwọn ti kọ́ àwa lẹ́nu wọn á ní kí n sùn lórí àga torí wọn lágbo kan bàbá ó bẹ̀rẹ̀ sinmi díẹ̀ nínú yàrá mo bá sùn lọ àwọn ọmọ yẹn ẹ̀rù ń bà wọn àti jí mi torí pé ìyàwó mi sọ pé ẹni bá jẹnu yín òun pèsè pé ẹjọ́ sùn tó fẹ́ sùn yẹn wọn ò láìkì ìyàwó mi yẹn ọgbà Jésù yẹn gan ò láìkì òun àti Jésù close wọn close gan wọn wá jẹ́ kí n sùn yẹn mi ò jí ilẹ̀ wa mọ́ mọ́ níwọ̀n ọmọbìnrin kí ló máa ń ṣe ẹ̀rọ ẹ̀ wọ́n ní kó jí mi ò ní mo rò kó kunú bàbá àbá rẹ ti lọ Ọlọ́run mú wọn àsìkò Ọlọ́run ò tí ì tó ni bí ó ti máa mọ bàbá mi tó máa dé yẹn tí gbogbo ayé ọmọ mọ̀ pé Ìgbòho ń bọ̀ kábíyèsí ọlọ́wọ́ tó lẹ̀ wàhálà wa ṣẹlẹ̀ ń bàdàn àwọn onímọ́tò ń jà tó lágbára wọ́n wá lé àwọn bàbá tó gbé wá sílé ọ̀dọ̀ wọn ò lè lọ sólómi mọ́ wọ́n wá bá mi lóṣogbo pé àwọn fẹ́ kí n lédè àwọn lọ sí olómi pé wọ́n kó amọ́ta 4 lẹ́ẹ̀tẹ̀ ọ̀sẹ̀ tó lè lọ bẹ̀ àwọn fẹ́ kí n lédè àwọn wọ́n á lọ bá bàbá mi pé a ti lọ bẹ Sunday lọ́wọ́ ẹ̀ o gbogbo ṣùgbọ́n ká tó lọ afẹ́kẹ́ wá sàgbà ọlọ́wọ́ lédè wa lọ́bẹ̀ ibi tí wàá dọ̀dọ̀ bàbá tó gbé bàbá ẹ̀ lédè lọ sólómi yẹn ṣùgbọ́n tẹ bá fẹ́ lédè yín lọ èmi náà fẹ́ kankan bàbá mú ilé mi ló tẹ ní ń bọ̀ yẹn mo fẹ́ kí wọ́n kẹ́ lásọ báyìí bàbá tó gbé mi fọ́ kẹ́ bàbá lásọ báwo
àwọn ìbò ti mọ bàbá gan ẹ bá ṣe yẹn olómi ọ dalẹ wọn bá kó amọtàǹkì ọgbọ̀n síbẹ̀ lé gbogbo wọn bá gbéra sọ bàbá mi wá dé wọn fún aládùúgbò àkàtọ mọ lọ sí ojú ìjà èmi ò lè súnmọ́ bàbá torí pé mi tọlọmọba ti máa ń wò yẹn tọlọmọba gbà fún yẹn báyìí máa mọ̀ pé ẹni ilé Ọlọ́run gbà fún ẹni ìyá Ọlọ́run fẹ́ pọ̀ tí bá wo bàbá mi gbà mí wọn kéré tí bá súnmọ́ bàbá mi gbà mí wọn kẹ dàgbà ẹ̀yin àfáàdé ń tẹ̀lé bàbá ẹ̀ mọ́mọ́ bàbá yìí bẹ́ẹ̀ mi bá ṣe kẹfẹ́ yẹn kọ́ mo ṣe fún Ọlọ́run tó ní bàbá kó lè ṣe dáadáa ti fún mi ni torí mi ṣe mùsùlùmí mo mọ́ tọ́ bàbá fẹ́ kí tí bá tẹ̀ wá ní mo fẹ́ di mùsùlùmí mo lè torí ti bàbá ṣe kó kọ́lọ́ kóra pé ṣe pé torí àbá kankan Ọlọ́run rí mi pé mi gbà àbá kankan gbọ́ torí pé bàbá mi ń sọ̀rọ̀ bàbá débẹ̀ tó jẹ́ nípa bàbá ìtẹ̀yẹ yẹn mo máa ń tẹ̀sítì yẹn gan ni o mi ń mu ẹ̀ dúró mi àbá àtọ́bá lòun ṣe nǹkan fún mi mo máa ń sọ ó lè yọjú àbí wòlíì kan pé aláǹsọ mi àdúrà mi ń mú àfa akẹgbẹ́yàn tó àfa ìní parẹ́ ọwọ́ agbèrè Ajabasi wa Canada èmi àti Ajabasi wa jọ dún ọ̀hún Ajabasi kúrò àmọ́ máa ń gbé lálọ́ lọ́wọ́ máa ń gbé ìka wa wọ́n ní bá lọ gbẹ́yàn tó wa mo fà àfa yẹn hàn yín nígbà tẹ́ wá dọ̀ àwọn àfọwọ́n tó lórí lójú ẹ̀ náà mo sì ń sọ ọwọ́ agbẹ́yàn tó dé bàbá ní Kabiru gbẹ́yàn tó yìí fún bàbá Kabiru wò pé àfa ẹ sáfẹ́ tẹ́ wọ́n mọ̀ mú wọ́n mọ̀ fi wẹ̀ agbára ó tún mọ̀ pọ̀ sí Kabiru níta ni gbogbo ni tó bá sí gbẹrẹ kò sí lójú ẹ̀dá kankan tọ́lọ̀ ń darí ohun àtọ́lọ́ lọ́wọ́ fi ṣe sí gbẹrẹ wéré àròlẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí Ajabasi wa sọ fún pé àbá ẹ bá mọ̀ tẹ́ra yìí ẹ bá tó fẹ́rẹ̀ yẹn dúró yẹ ọgbàgbọ́ ọba gbé yẹn dúró lẹ̀ ló wà wọlé wọn ó ní kí ni yẹn dúró yẹn ẹ mọ̀ kó so pọ́n ní kí ni jẹ́ bẹ́ẹ̀ tàbí wọn gbé ọsẹ pé ó lè dálé wọn lórí ẹ gbọ́dọ̀ dé ìmọ̀ abẹ́yẹn ààrẹ ní yẹn kúrú àwọn ẹ̀sìn yẹn kúrú wa ẹ̀yin lọ́lọ́run tó dá wa ẹ lè fún alóòkọ ni ẹ mọ̀ ṣàdúrà fún wa bíi ti bàbá wa ṣàdúrà torí parí pé ẹ fẹ́ràn bàbá láti lẹ́mọ wáyé kí ló dé ẹ mọ̀ mú ẹ̀ turu wa torí pé kò ní nǹkan sínú ayé mi ẹ lè ṣe kankan Ọlọ́run ti dá mi tán bàbá mi sọ fẹ́ pé mo gba ẹ̀ turu mọ́ lọ́wọ́ ẹ̀ nìkankan Ọlọ́run ló ní ẹ̀ nídìí. mo wá ọ̀rọ̀ tí mo wá ń bá bọ̀ bàbá wa dé bàbá ṣe àdúrà bàbá fẹ́ mọ lọ bàbá tó kí ọ̀sán bàbá pé ọmọ kan ló fẹ́ mọ̀ yìí torí pé àdúgbò kan náà ni wọ́n jọ ń gbé àti bàbá inú bàbá tó kí o ti dùn pé àdúrà ti gbà Sunday ti dé bẹ́ẹ̀ mi sì kiri lólómi lónìí á lè kó mbẹ́ torí mi ń bẹ lórí ẹsẹ̀ mi pé ìjọ ti ń kọ́ lọ́nà lọ́mọ bẹ́ẹ̀ pé 50 million máa lé mi ti ń bọ̀ wọ́n ń gbé bàbá ti ń lọ bàbá mi ẹ dákun ọmọ mi kan ló fẹ́ mọ̀ yìí bàbá níta ni ó ní Sunday Igboho bàbá ní èmi kẹ́ ti ń wọ́ ọmọ yẹn ti fẹ́ mo fẹ́ mọ̀ bàbá ní ẹ pé fún mi wá ẹjọ́ mọ̀ bọ̀ torí pé bàbá wa dé ní ti sọ̀rọ̀ ẹ̀ fún mi ni pé ọkàn àwọn ilé ìmọ̀ pọ̀ bàbá máa pè mí pé nbà wọn sàṣì kẹfẹ́ bàbá kìlẹ̀ mọ̀ ṣe lórí ọmọ ẹ̀fọ́ lọ́hùn lè kẹfọmọ lè mo fẹ́ mọ̀ ọmọ náà bí wàá ṣe ròyìn rẹ̀ pọ̀ lágbára pọ̀ wọn ní bàbá mi sí mo lè fọwọ́ kàn yín lásọ báyìí yìí ò ṣe mí ń kà yìí bàbá ní ìmú mi dáadáa títí wá ṣe mí kà yìí ìkọ́lé kankan bá dùn mo ní orúkọ Ọlọ́run kó dá mi mọ̀ pé ìwà rẹ̀ ti pé kí n kọ́lé bàbá ní Sunday wáyé kúnlẹ̀ síbẹ̀ tó o ti kọ́lé ń bàdàn yìí mọ́ ní rárá sá ó kọ́ lásán lónìí rẹ̀ ó kọ́ yẹ̀yẹ́ ìwé lónìí ẹ̀yìn àbá ìsọ̀rọ̀ àǹdí mo ní mo fẹ́ mọ̀ yín nínú pé ẹ̀sìn kan bá tó ní bàbá mi ni mo gbọ́dọ̀ mọ̀ yín bóun bẹ láyé bóun ò sí láyé kí n mọ̀ yín bàbá ní kúnlẹ̀ síbi tó wà yín àwọn àbá náà wà ń bẹ̀ ẹ̀yìn àbá ìsọ̀rọ̀ àǹdí ẹ̀ mọ̀ ṣàdúrà fún ọdún yìí tó parí ọkọ̀ lé sì wá ṣàdúrà mi bàbá ṣàdúrà èmi kẹ́kẹ́ sáré rìn pé mo tiẹ̀ ti mọ̀ yín yẹn ó ti tó mi ilé ìwò la kọ́. ètò bíi tí bàbá fi wá bí sílé. mo wá kọ́ ilé yẹn ní 2013 ọkùnrin ayé oṣù mẹ́fà mo fi kọ́ mo kúrò lọ́dọ̀ bàbá lọ́lọ́sẹ̀lú kan pè mí pé òun ó ṣe sẹ́nitọ̀ òun rẹ̀ fẹ́ wọlé ẹ ti wọlé ṣùgbọ́n ààbò ó wá ní òun fún mi ní $500,000 US dollar mo tún wá bá bàbá mi pé àdúrà rẹ̀ ṣe yẹn ó dowó pé bàbá ní Sunday abasi fún envelope tó fún àwa gbà tí n bá fún bàbá lórí kọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi fún bàbá lórí àwọn èèyàn kò tí kò fún bàbá mo fọlọ́ ń bọ̀dọ̀ bàbá mo fún mi lówó wọ́n ní àbàbà owó tí mo gbé yẹn bàbá ní. bàbá náà fún yín lówó. bàbá fún mi ní $100,000 kún $500,000 bàbá ní lọ kọ́lé tí mo sọ fún yẹn ilẹ̀ tí mo wá kọ́kọ́ rà wọ́n tún lù mí ní jìbìtì mo tún bàbá ní mọ́bìnú bẹ̀ ní filẹ̀ wọ́n jà ń bẹ̀ lọ́ọ́ rà mí mo tún wá rà mí mo kọ́ lóṣù mẹ́fà mo wá kọ́lé tán ìyàwó mi wá ní àpè àwọn pásítọ̀ wọn á bá wa ṣàdúrà bẹ́ẹ̀ mo ní mi ò dín yẹn ṣùgbọ́n mi ò pe bàbá mi tó ṣàdúrà tí mo fi dólé pásítọ̀ méjì ni ó wà mẹ́wàá wò tó dura wọn lọ́jọ́ yẹn pásítọ̀ wà bẹ́ẹ̀ bí pásítọ̀ ṣe lé mọ́ ní pásítọ̀ yẹn lọ jókòó náà kílẹ̀ ń dámọ̀ olúwa ní sọ fún ọ pé èdè wo ló sọ fún yín sáwùsá ní àbí ibo èmi gba gbóró nǹkan báyìí gbọ́ ọlọ́run tó ní mímú mi gbogbo nǹkan báyìí ò sínú ayé mi o ò lè dín ẹsìn mi tẹ́lẹ̀ gbogbo àmì ìṣẹ́mú kù mi ò ní gbà bàbá wa ṣe àdúrà sílẹ̀ yẹn nígbà bàbá parí àdúrà
tí mo rí pé ara mi fúyẹ́ bàbá wa ní Sunday mọ́ nìyẹn eléyìí bàbá jùlẹ̀ bàbá ní kúnlẹ̀ ìyá rẹ̀ dà wọ́n ní mọ̀ mi rìn ẹ̀ bọ́ bí ìyá ẹ̀ mọ́ ṣètò fún Sunday ìyá mi ò fún mi ní kankan lẹ́yìn kó bèbè sílẹ̀ ayé ó sì sàmọ́ sàdúrà fún mi ó sọ fún bàbá ń jẹ́ mo fọlọ́ nkúra èmi wàá mọ̀ bọ́yọ́ lájẹ́ ń kọ́rọ̀ mi ṣùgbọ́n ìyá bàbá mi ló tọ́ mi dàgbà ìyá sì ìyá ni ọlọ́ba ọ̀rọ̀ kẹ́yà ẹ̀ ìyá dáadáa ni tó jìyà nítorí tèmi nìkan gbogbo ọmọ tí bàbá mi bí 21 èmi nìkan ló fọ́nà tó dé jìyà lórí ẹ̀ kì í fẹ́ rẹ́ nìkan jì mí lọ táwọn ẹ̀gbọ́n bàbá mi bá ń bá mi jà torí tálákà ní á gbogbo náà mọ̀ mi kúnra mi lórí ètò wọn bàbá mi ọ̀rá lè dé bí ọkọ̀ lédè babaláwo ni wọn ọ̀rá nìkan kan sẹ́ àti mọ̀ mú kan ìmú tíríjọ́ tí mo ti délé ayé mo fi la gbórí bí òun sìgárì bí òun gbórí bàbá mi ti bí mi mo ní bàbá bàbá ọmọ kan tó bá ní ìmì àtòfin la gbórí ẹni ọkọ̀ tàbí òun rí lẹ́yìn kí n mú mi mi sì báyàwó yàwó rí mi ṣe ọlẹ́yàwó tèmi mo lè fẹ́ bàbá ní fẹ́ tó wù mo fi wọ mẹ́rin mo ti wà ní mẹ́ta ọmọ kẹsì ni ọmọ kẹsì lèmi wọn fẹ́ mo wá kọ́ ilé yẹn tán pásítọ̀ wa gba máa ìpínlẹ̀ wọn sẹ mọsàn kankan mọ bàbá ti ṣàdúrà ẹyẹ wọlé ẹ jáde ẹ máa lọ ẹ ládùúgbò kankan lẹ́nu mọ bàbá ti parí ètò mo wá ń bẹ mo ń fi ó kọ bàbá jẹun bàbá mi ń bẹ mo á sọ bàbá mi pé bàbá tẹ sọ mo ti mọ̀ bàbá mi ní bàbá rẹ nìyẹn tọrọ bá ti rú ọ lójú lọ bá ní kó sọ fún un mọ ṣe kankan mọ sáńdẹ mo ní lọmọ bá bàbá yẹ ọ̀rọ̀ wa rú mi lójú èmi àti gómìnà wa ń fa wàhálà tọrọ lágídí lèmi gómìnà náà lágídí èmi ò ṣe APC ládọjà lèmi ń bá ṣe gómìnà ní dandan mo gbọ́dọ̀ ṣe ti bá ṣe ń fìlú lẹ fún mi ẹrí làlẹ náà lẹni gómìnà wàhálà ọ̀pọ̀ gan mo wá ọwọ ní kọlọpọ mo wá mi gbé fún kámọtàn kọ lé mi mo wá kámọtàn kọ wa mi wàá fẹ́ jà mo bá ọlọ́pàá yẹn sọ̀rọ̀ pé àgbà yín jà gan ẹrẹ sáré àwọn ọlọ́pàá ní gómìnà lórí káwọn wá wọn ẹ sọ fún gómìnà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo lọ a lọ bá bàbá mi pé bàbá gómìnà fẹ́ ká jà ọ̀rẹ́ ní da ẹlẹ́dẹ̀ níbi ọ̀n dà mí láàmú gan o bàbá ní Sunday bàbá pé fóònù lẹ́sẹ̀ gómìnà ọ̀ wà mọ̀ tí ń ṣe ọ ní ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ olùmí sí ọkọ̀ pa ọ̀rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kí ló dé wa ti Sunday fọ bí Sunday yẹn lẹ sí tiẹ̀ bàbá ní kíló balùwẹ̀ ní kọmíṣánná ṣe ní wọn náà wá jẹ́lẹ̀ ọ̀sẹ̀ tì nìyẹn ṣé Sunday náà mo wá kiri wèrè ní ọ́ni tó ń bá bí ọ̀dà lọ lé rẹ̀ padà tí gómìnà bá ní o jíṣẹ́ sọ fún mi mọ́ bí mú ìdí ní sọ pọ̀ gbọdọ̀ débẹ̀ mọ́ wèrè ní ọ́ni ọlọ́lé rẹ̀ Sunday bọ́lọ́dẹ ọ̀dẹ kankan mọ́ ọlọ́lé rẹ̀ lọ́sùn láti bàbá mi dẹ̀ ti pàṣẹ òun lọ́lọ́mọ ránṣẹ́ mi ti máa kọ́ nílé mo sùn lọ́kẹ́ ní ọ̀sẹ̀ kan oṣù kan kankan wà mọ́ ẹ bá ń gbọ́ lọ́hùn tó bí. bàbá àjàlè òjíṣẹ́ Ọlọ́run. mo tún wá ra bàbá yìí lẹ́yìn ọba mọ̀ èmi ò gbà fáfá Ọlọ́run rí mi lẹ́yìn bàbá mi torí pé mo fọlọ́ ń búra àfa ni bàbá yìí mo fọlọ́ ń tọ́ da mi búra fún yìí mo lọ bá bàbá pé bàbá ẹ bá mi ṣètò káwọn fi sagbára bàbá ní ẹ̀kan òsì Sunday abáàsì ẹ ṣàdúrà fún Sunday ni ẹ mọ ṣètò àdúrà fún Sunday nù lé rẹ ẹ mọ ṣètò fún Sunday mọ́jà nìkan kan tàn ọmọ mu ẹ̀ dúró kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́tà yẹn nìkan kíníkan irọ́ náà ń pa fún ọ. àdúrà mi ń yẹ bàbá mi wò mo rí pé gbogbo bá ṣe ń wọ kọ̀rọ̀ wọ yàrá bàbá náà bàbá ó gbàdúrà náà ni ìyẹn ṣe wá rí báyìí bàbá kan mú sàmọ́wọ́ rẹ̀ fún mi kúnlẹ̀ síbẹ̀ bàbá ṣàdúrà àbáṣe ẹ̀yìn àfáà ìtẹ̀lé lọ́lé gbogbo àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé bàbá bẹ́ẹ̀ làwọn náà ń kọ́lé wọ́n ń lọ ìlú èkó mi àtàjà bá ó dé jọ yẹn ó ní Germany mi ó ní tó ẹ̀yẹn fún àfáà Germany tó la bàbá wọ́n sì mú ọkọ ni wọ́n reject òun wọ́n wá ní ìsúnbẹ̀ padà ẹ fún fisa wọ́n sì fún ọwọ́ àtúntò dúpẹ́ lọ́dọ̀ olúwa mi o tọ́ba ti dúpẹ́ fún olúwa mi ọmọ orí gbà pọ̀ tó dúpẹ́ ẹ tún fún sí. Canada náà wà báyìí. Mọ̀ ń bá bọ̀ ẹni tí ọba gbà fún bàbá yìí dáadáa ọmọ sọ fún àwọn kan bẹ́ẹ̀ ní ọmọ tí ń tẹ̀lé bàbá jọ gbà fún bàbá ó ti kàn lábùkù tiẹ̀. tó wọn mo ti fún lábùkù. bọ́dẹ̀ ti sọ pé jẹ́ ẹ bá rí pẹ̀lú wa ẹ sọ bàbá ẹ sọ fún pé bàbá ọmọ burúkú lọmọ yìí torí èmi lọ́wọ́ bá ń lé mọ̀dẹ̀ sọ̀rọ̀ fún mi. mo sọ fún ayélujára mo sọ fún ẹnìyàn pé njọ tí ń bá tiri ń jẹyẹ ẹ ní ibà àwọn ọmọ ni wọn sọ yìí wọn da lọ́yẹ̀ bàbá wọn yìí wọn kọ́lé ńlá wọn lò kẹtọ́ dẹ́gbọ́dá bá ìlú wọn lọ London lọ gbọ́ ẹ̀ bí Ọlọ́run bá gbà fún bàbá sáwọn ọmọ tí ń tẹ̀lé ọ̀dà ni tí Ọlọ́run bá ń gbà fún yẹn mọ àwọn tí ń tẹ̀lé lẹ́yìn tí bàbá bá ṣàdúrà fún yẹn tí ọba sọ ìbòlè sórí mọ́tò jáde láyé Ajímọ̀bí òdede ṣe ọdún mẹ́jọ bàbá ni bàbá kò lè ṣe mo fọlọ́ mbura bàbá ni nígbà bàbá mi bá fẹ́rẹ́ yẹn tàlà wa mo sọ fún Ládọjà pé inú mi ò sọ ọdún mẹ́jọ ó ní kìlómí ẹ̀yin ò gbà fún bàbá Ajímọ̀bí gbà fún bàbá ó ní kí bó sọ sọ́dẹ̀ sọ gbìjà bàbá yẹn ní ẹ̀mẹ́ta ẹ̀yin ò dákẹ́ mọ́ mi ń gbìjà bàbá bò bàbá ní gbìjà tèmi ọdún sọdún mẹ́jọ fọlọ́ mbura bàbá wa ní Sunday ilé mi ìtọ́ ọkọ̀ yọ kọjá àwọn tó rò mi ṣe fọwọ́ náà mi ṣe babaláwo mi ṣe òkú fún yàn mi ṣe kidnapper sẹ́ńtò lè níbo ọlọ́pàá yá mi ò lè wá bá mi gbé ń bọ́ pa yẹn ọ̀rẹ́ ilé mọ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá yìn ọ̀jẹ̀ tó bá wà kódà bọ́jọ́ ọlọ́pàá mo fọlọ́ mbura gbogbo tí mo alágbára níbi bẹ́ẹ̀ nìyẹn ọmọ líle èmi nìyẹn ọmọ líle tèmi nìyẹn mi sọ ọmọ líle láti gbà tọ́lọ́ ti dá mi pẹ̀sẹ̀ tó ní mo mọ̀ ń ṣe àrà ìsàkẹ́yẹ fún mi lówó yìí mi àdìsá
kí ló èmi ṣe rí tèmi ni pé ẹjẹ mọ tẹ̀lé yín kí mo ṣiṣẹ́ lọ́dọ̀ yín kí mo fún mi lówó kí mo ṣe security mo ti sọ dẹ́rí ní àkóbọ̀ dáadáa alákòóbọ̀ bàbá alájà ti sọ pé àdúgbò rẹ̀ mi mọ̀ ń sọ ń gbà yẹn ọdẹ bẹ́ẹ̀ mo sọ àtó lè ń dáhùn láàmú bẹ́ẹ̀ dáadáa ọdẹ kẹ́nà ti wá gbé mi mo wá sọ dẹ́bẹ̀ bí oṣù bíi mẹ́ta mo múlẹ̀ fún wọn ṣe é dáadáa torí ìjọ tí mo rí màá yẹn ó ń wò mí mi ń wò ń fojú ọlọ́dẹ wò mí pé ọlọ́dẹ wa ọmọkọ́lọ́ ti bọ́lá bàbá ṣe dáadáa mo wá kọ́lé ẹlẹ́ẹ̀kejì bí mo ṣe bẹ̀rẹ̀ lé màá ní bàbá mi àtúntì ti bẹ̀rẹ̀ bàbá ní ó tí ì ṣe bí mo ṣe fẹ́ ó ṣe tí ó kọjá bẹ́ẹ̀ àwa ṣe bẹ́ẹ̀ àti sílẹ̀ yẹn kẹ́ tó wá ń dẹ́rù èmi kẹ́ bí àṣà bàbá tí bá wá jí tí bá débẹ̀ máa wọ pé iná yìí pọ̀ sáwọn efcc wa bọ bàtà kúkúsá alága kanṣu bí efcc bá wẹnu géètì bí wàá tọrọ owó ní kí ló lè bí àti ẹ̀kọ́ bọ̀dẹ̀ sọ́lọ́sẹ̀lú tó lè lé èmi mo gbowó fún nínú lára ẹ̀ tí sẹ́nitọ́ mi bá kí bẹ̀rù mọ́ ń bà gà tó tó lé lówó tóun gẹ́ ń gbére kù tó ti bẹ lọ́dọ̀ mi. alhamdulilayi. ṣèlétà ọlọ́run mo dúpẹ́ fọlọ́run tó pọ̀ gan-an kíkẹ́ tí mo fẹ́ ni pé ní sọ pé kò sáàfà o lọ sàkóyè o ṣùgbọ́n àfa àtẹ̀lé mọ̀ tọ́lọ̀ fi hàn mí nínú ara èmi náà ṣe ìfẹ́ bàbá tó bí mi ó sì fi kan hàn mí mọ̀ tí bá dẹ̀ ń wó yẹn báyìí mọ̀ mọ̀ oró yẹn tó jẹ́ láyé èmi àti bàbá lọ bí kan bàbá mo tẹ̀lé bàbá lọ wá sí kan lọ di òmu bàbá yẹn má mọ̀ tó wà ń bẹ̀ aláwo ni torí pé bàbá yẹn ti pè mí lọ́wọ́ rí kúrò pé mi náà ń sáwó wá sàmù kí ló dé kí ló ṣẹlẹ̀ àbá lọ́wọ́ ni bẹ́ẹ̀ni. mo ní kíni ọlọ́dà gbé nílé ayé bó o ṣe wá lóko tó halẹ̀ tó tó tá wọn á fi lára balẹ̀ gbọ́ra wọn á mú mi wọlé mo ní fọ́tò sàkíyèsí gbé àwa wà mí wá sí bàbá ní wọn fọ́tò kí lóko mo ní bàbá aláwo ni wọn wá yẹn àwọn ní Sunday wọn aláwo ni wọn wá yẹn wọn ń sòkò ní bàbá ní mo ní wọn ń ṣe ẹ̀yẹ sọ pé mo sọ fún yín tọ́ bá láwọn ò ṣe gbé Kùránì bàbá ní àgbàlagbà ìdákẹ́fẹ́ torí pé mo kọ́ pé kéèyàn mọ̀ rí àgbàlagbà fẹ́ lára bàbá wọ́n sọ̀rọ̀ kan bí kan àwọn kan ń sọ̀rọ̀ bí àwọn afáwà ń bẹ̀ mo tọ́ dẹ̀ di ń sọ̀rọ̀ ńjọ́ yẹn ni pé àwọn afáwà ń bẹ̀ wọn sọ̀rọ̀ ó wá ń ká mi lára lómi dùkú bàbá mi wà mílíọ̀nù tó ráwọn afá kan sọ̀rọ̀ pé bàbá mú ìdí mélòó náà sọ̀rọ̀ sí Barrister pé Barrister sáwó bàbá ló jókòó yìí bàbá ọ̀ sọ pé Barrister sáwó bọ̀ bàbá jókòó mi kọ́ ni ń sọ bọ́dẹ̀ fẹ́ kí bàbá clear kíní yẹn dáadáa pé ṣé òkú tó bá ti kú Barrister mùsùlùmí ni tí dẹ̀ mọ́ ń kọ́ni bàrí tó gbogbo báyìí fẹ́ tiẹ̀ ó máa ń fi wá tó bá kọ́ni mẹ́wàá ló fi Kùránì bí kéwú bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún ó ti wá kú òbí ń bẹ nílé ayé Christian ni Sọ̀ni Adé ń bẹ ń bẹ Wàsíù Àyìndé ń bẹ láyé Òṣùpá ń bẹ láyé Pàṣọ ń bẹ Alhaji Kollity ń bẹ bàbá ò kú wọn bàbá wa kí bàbá Barrister mọ́lẹ̀ wọ́n ní àwọn ní yọ lẹ́yìn yọ la kele kẹkẹ wà ń bẹ àbá yọ lẹ́yìn tí ọwọ alẹ ìkan báyìí ṣé tí wọn bàjẹ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí gbé bàbá yẹn ṣépè àfa akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ láàrin bí ọkùnrin ṣẹ́jú wákàtí kan àfa akẹ́kọ̀ọ́ òfin sí gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tí dìde àfa akẹ́kọ̀ọ́ bá mi bí ẹ̀ wá gbà máa jí dàmáìkì lọ́wọ́ wọn ìgbé wulẹ̀ ń sẹ́fẹ́sẹ́fẹ́ kí ló lè mọ ní ẹ̀yìn ẹ̀mú tó kọjá àfa àti wọn ẹ̀rú ń bà wọn wọn lè súnmọ́ wọn wá ní ọjà wá rí bẹ́ẹ̀ ẹ̀yìn bí màdé wà ń bí ẹ̀mọ́ bí mo lọ ìjókòó èmi ọ̀ lọ wá bàbá torí pé bàbá ti yẹyẹ Barrister gbogbo àgbáyé ayé ti rí fídíò wọn ọ̀rẹ́ yẹ kórí bẹ́ẹ̀ mi ò ní kankan tẹ́mi ọ̀sọ̀ tàbá sọ̀rọ̀ fún ṣẹṣẹ wọn dìde wọn á ní pé ọ̀rọ̀ táwọn sọ yìí àwọn ní abọ́ dìde fún wọn dẹ̀ ní kankan kọ̀rẹ́ sẹ́ni kankan tán ní kí ó sì ẹwà mi wọn á gbé máa di bàbá yẹn wá di wọn ní bàbá wọn ẹ mọ̀ bí wọn fọlọ́ mi ṣùgbọ́n rẹ̀ tẹ sọ yẹn wọ́n ti kú ẹ̀ kẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ yẹn mo rò pé wọ́n dìde pé wọ́n bí wọn wọ́n dẹ̀ fà á yà fún wa pé wọ́n á yà wọ́n dẹ̀ ní sí wọn sọ̀n kẹ́tọ̀ ẹ wá ní mo kú mọ́ wọ́n á ń sọ̀rọ̀ èmi rò pé Ọlọ́run bá tó ní mí ó bá jẹ́ pé mo jẹ̀bi ọmọ bí mi ń gbà tá a bá jọ kù Ọlọ́run ló tiẹ̀ pé ìdá ìlú kàmá ẹ̀. torí mo mọ̀ pé bí mo ti sọ̀rọ̀ ńjọ́ yẹn Ọlọ́run lò mí ni àwọn àfáwọn àtọ́ ẹ̀kọ́ Ọlọ́run olókòlò wọn ó sì lè mi kẹfẹ́ rí pé kí n sọ̀rọ̀ tó Ọlọ́run wọlé ní gbogbo alọ́dọ̀ ṣèdájọ́ àníyẹn torí pé bàbá mi wà ń jókòó bọ̀sálẹ́ǹtì ti bàbá mi ni pé wọ́n ní bàbá mi náà sọ bẹ́ẹ̀ èmi dẹ̀ mọ̀ pé bàbá mi sọ bẹ́ẹ̀ wọ́n jí ẹ̀ pé bàbá mi sọ bẹ́ẹ̀ àbá kan tó kú mi òun ti ní stroke torí bọ́lá òní ń bá jà ó ló kú mi fún lóde mi àti ẹ̀kọ́ ó ti ní stroke bàbá wa làbíbu wa léde wọ́n á bẹ̀ mí wọ́n ní wàláhì mọ́ fọlọ́ ń búra èmi ò tiẹ̀ sí nǹkan ẹ wọ́n á bá bẹ̀bẹ̀ pé òun sọ̀rọ̀ sí mi òun wá lọ́wọ́. wọ́n wá bá ẹni yẹn bẹ̀bẹ̀. wọ́n ní ọ̀rọ̀ tó sọ lórí kíní tó ń bú mi èmi ò sọ̀gùn sí Ọlọ́run rí mi o bóyá o ronú ẹ̀rù mi lè mọ̀ bà ẹ́ tọ́rọ́ ọlọ́pàá ti bú mi rí mi mi ìdẹ̀sẹ̀ kankan jùlọ lọ́wọ́ tọ́lọ́run níjẹ́ bọ́ bàjẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ kẹ́kùn lẹ́mìí Ọlọ́run tó ní mímọ̀ pé mo gbà fún yín tán àfáàdì ní ìmọ̀ fọlọ́ ń búra àfáàdì bàbá láyé káde tó ríru bàbá yìí ní 2018 máa lè rí bàbá yìí bàbá ò ní sọ̀rọ̀ sí ọ̀dà rẹ̀ nínú wá sí ẹ̀ lọ́wọ́ mọ̀ pé wọn bàbá ń bá wí bàbá ọmọ amú tiẹ̀ ń bẹ̀ ní kẹsẹ̀ pé mo sọ fún àbá yìí pé ìdéré láìkì ẹ sọ̀rọ̀ bí bàbá mi kan tí bàbá mi bá dẹ̀ láwọn ò ní wá bí mi ní wá
torí mo ti ní lọ́kàn mi pé kò sábà kẹ̀kẹ́ tó pè mí fún tó ti ṣẹlẹ̀ ìjọ yẹn ní tèmi pẹ̀lú jíní sábà náà bàbá wa mi kẹ́ sí wa bí bàbá sí mọ́ ṣe ní ẹsẹ̀ fún wa ẹ wà mọ́ bú wa kòrókòrò pé wọ́n là ń bá wí àwọn oníwàdọ̀ yìí mọ́ ní kankan tó mọ̀ wá sí náà lọ́n sàbóríjì kúkú ní kankan tó ní kí ní tọ́kẹ́ mi sì ní mọ̀ ẹ̀ mi ò ní kankan tó mọ̀ fẹ́ gbà ṣùgbọ́n bàbá mi ní pé gbogbo ibi tí wọ́n bá ti ń sìn kí n bá ìkìmọ̀ lọ bẹ̀ kí n dẹ̀ mọ́ fún wọn ní nǹkan mo táwọn fẹ́ nìyẹn èyí mélòó ní pè mí sí church pé màá ní mi wá orí mi ò ń lọ ṣọ́ọ̀ṣì mi ò bá mi bìlíìfù kankan mo bìlíìfù ní Ọlọ́run tó dá mi kí n ṣàdúrà fún un yàrá bíbélì ní tí bá fẹ́ gbàdúrà ó ní kí n mọ̀ jẹ́ ti mẹ́bí ọmọ tí mò ń fẹ́ ó ní kí n gbàdúrà jẹ́jẹ́ ó ti sọ ọ́ nìyẹn ó ní bàbá mi tó mọ tí mò ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní yóò ṣe ń gbangba ó ní wọ́n ṣe bí àwọn àgàbàǹgebè nìyẹn lọ́dẹ Olúwa sọ̀kalẹ̀ nírọ̀ ni mi ti gbàjọ́ bíbélì yẹn gbọ́ bẹ́ẹ̀ mi ì sábà lọ báyìí. ìtura ẹni pé lè ní agbára ó le jù ẹ̀yin tèmi kílẹ̀ rò sí gbogbo ọ̀rọ̀ yẹn ẹ máa bá mi drop ẹ̀ sí comment section opinion ti yín ni o ẹ máa bá mi drop ẹ̀ sí comment section fáńfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ ọ̀rọ̀ tó lóye Sunday Igboho sọ bẹ́ẹ̀ díẹ̀ sí ẹ máa rí i pé olóyè Sunday Igboho sọ̀rọ̀ nípa ẹ̀sìn kankan ṣùgbọ́n á sọ̀rọ̀ nípa ẹni tán bí á sọ̀rọ̀ nípa ẹni táwọn trust ẹ ti understand in fact wọ́n sọ débi pé àwọn àfáà gan bí ìbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n bàbá Àjàní Bello wọ́n sọ nípa bọ́sẹ̀ nígbàgbọ́ nínú máa yẹn. We are talking about the personality of a person now, not about religion. Because we are Christian kan lè mọ jáde pé olóyè Sunday Igboho ó ti kíní kan. Christian gẹ́gẹ́ ni Sunday fúnra rẹ̀. Ṣùgbọ́n we are talking about someone to trust ẹni tó mọ̀ ní pé mo mọ̀ pé Ọlọ́run bá ẹni ní ìrìn àjò. So kẹ́ tó sọ di religion fallacy àbí religion bàtà mo ní pé kí n ṣàlàyé yẹn fún yín ni. Ẹ gbọ́dọ̀ tó olóyè Sunday Igboho sọ ó yá kí ni tẹ́yìn rò nípa rẹ̀ ẹ máa bá mi drop ẹ̀ sí comment section. Olóyè Sunday Igboho àní ojú òní tì láéláé ìbí ó ṣàdúrà fún mi bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe fídíò yẹn ó ti ṣe díẹ̀.